àwọn èèyàn tó ń pariwo pé àwọn mọ̀ ṣe, tó ń kọ́ ẹ̀ṣọ́ jọ, tó ń pariwo òun ló máa dé tán ya àmàréyàn kankan. Àárí èèyàn kankan, kò sí kankan nínú yín tó máa jáde. Ní báyìí ṣe ló yẹ kí gbogbo Fúlàní tó wà ní ìlú Ọ̀wọ̀ kan ti parun, kan ti parẹ́. Kí ló dé àwọn ọmọ Yorùbá? Kí ló dé? Àfi ká máa fẹnu pariwo. Màá di irú, màá di igba. Ìgà Fúlàní má ìwà ń bẹ̀. Sáàbù wọn má ìwà ń bẹ̀. Agbo màálù wọn má ìwà ń bẹ̀. Àwọn màálù tó ń dà kiri má ìwà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀mí àwọn ọmọ aláìṣẹ̀, àwọn ọmọ tí wọn ò tí bẹ̀rẹ̀ ayé wọn tó dẹ̀mí wọn légbodò, tó pa àwọn òbí wọn lẹ́kún, tí gbogbo wọn á dẹ̀ ń gbàdúrà ká má mọ sàárè ọmọ. Àwọn tó dẹ̀ ń pera wọn ní jagunjagun ní ìlú Oǹdó. Gbogbo yín máa ìjókòó sínú ilé yín báyìí. Gbogbo yín ìjókòó sínú ilé yín. Mi ì tí gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ fídíò, social media òun là ń rí. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ. Ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ. Kí ló dé? Kí ló dé tá sọra wa dájá tí ò léyín? Kí ló dé tá sọra wa di àgbá òfìfo? Tó jẹ́ ká ṣá máa pariwo. Ká máa pariwo, ká máa pariwo ni. Má jà sọlá, Ìgbòho òòṣà, owó bàbá dá mi. Iṣẹ́ mà ni bàbá yẹn máa